Mo ti ń ṣiṣẹ́ bọ̀ bàbá máa ṣe láṣẹ pé Bisi ológe Bisi ológe show. Àwa la ní show tiwa ni. Ẹ má wò ó, ẹ má yí kú òǹbẹ̀. Remi Adébáyọ̀ Shitabe ọmọ Èkó pàtàkì ọmọ Èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ni nílùú Èkó wa yìí náà ni Bisi ológe show. Àwọn tó máa gbádùn lẹ́ máa bá pàdé bẹ́ẹ̀. Ẹ máa wò ó, don't touch it there. Kí ẹni kò sọ, wọ́n ti máa ń wá síbí yìí láti wá mọ wọn òyìn sókè. Wọ́n lè ṣe effortlessly. Wọ́n ń ṣe láì má béèrè kankan. Ọlọ́run wá fún gbogbo wa yìí dájókòó ní orí ọ̀fẹ́ ní ẹ̀mí gígùn pé wọ́n máa wá síbí ilé yìí láti wá jókòó ní oníjókòó ẹni tí àwa yìí náà máa ná owó wọn sókè. Àbẹ́ẹ̀ni pé tiwa tọpẹ́, tiwa tọpẹ́, tiwa tọpẹ́. Bàbá mi, ẹ máa dìde a máa ná owó yín sókè lónìí. Jọ́ ti wọlé àbọ̀ ti wọlé. Ẹ bá mi gbé. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.